Aláròyé máa wí o. Afeez ọlọ́kadà yà bàrà kúrò lọ́nà èrò tó gbé ló lọ́ọ́ fipá bá sùn nínú igbó. Àfàìmọ̀ ní ilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n kò ti máa wáwọ́ sí afurasí ọ̀daràn kan Afeez Mustapha tó ń ṣiṣẹ́ ọ̀kadà gígùn nígboro Abẹ́òkúta pẹ̀lú bó ṣe dèrò àhámọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn báyìí. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó fi ọ̀kadà bàjáàjì rẹ̀ gbé èrò. Obìnrin kan lèrò ọ̀hún, àmọ́ nígbà tí wọ́n ń lọ lọ́nà níṣe ló yà bàrà kúrò lọ́nà tí èrò ní kó gbé òun lọ. Ó mórí lé inú igbó lójijì. Nígbà tó sì dé ojú ọlọ́mọ òtó, ó já obìnrin náà bọ́ sílẹ̀, ó sì fipá bá a láṣepọ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù karùn-ún tá a wà yìí. Odùtọ́lá ní níṣe lọ́lọ́kadà yìí ṣe bí ẹhànnà nígbà tó dé ibi tó ti fẹ́ hùwàkiwà ọ̀hún. Agbára obìnrin tó gbé sẹ́yìn kò sì ká ló bá fipá bá a láṣepọ̀. A gbọ́ pé obìnrin ọ̀hún ló padà mẹ́jọ afurasí yìí lọ tẹ̀sán ọlọ́pàá táwọn agbófinró fi dọdẹ rẹ̀ tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé e lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ tó kọjá. Ṣá Afeez ti wà lákọlò àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn èyí tó wà lélẹ́wé ẹran lábẹ́òkúta. Ibẹ̀ ló ti ń sọ ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrò ọwọ́ fún wọn. Lẹ́yìn ìwádìí wọn yóò taari rẹ̀ síwájú adájọ́ kí wọ́n lè kàwé òfin sí i létí dáadáa. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.